kọ́nà sà. ẹ ṣeun. wọ́n máa ń pè mí ní sòkú dáàyè. sòkú di ààyè. ẹ ṣeun. bàbá mi àti ọ̀rọ̀ mi wọn ò gbé papọ̀. wọ́n ti wá sọ èdè Yorùbá di èdè aróko. wọ́n ti sọ èdè tí ò lajú. kí wá lọ́nà àbáyọ bàbá. ẹ ṣeun. nínú àṣà òun ni ẹ̀sìn wà. nínú àṣà ni ẹ̀sìn wà. ẹ ṣàgbọ́ bàbá. ó sì wípé àṣà òun ni ó bí ẹ̀sìn. àṣà ló bí ẹ̀sìn. ẹ dákun ẹ láhàn wá. ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà ọmọdé, ìbà àgbà, ìbà ọkùnrin, ìbà obìnrin. Akíndélé Ọlámídé yín ní ọmọ bàbá tí ń jẹ́ Abíóyè. A tún ti dé lónìí nù lórí ètò tá a pè ní ìrírí mi. Mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé o, ẹgbàágbèje ṣẹlẹ̀ ní dúníyàn. A ti gbéra lónìí, ibo la tó balẹ̀ sí. Èmi a máa pè wọ́n ní bàbá olóyè rẹpẹtẹ. Pàtàkì ni wọ́n tá a bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ akọ́mọlédè ti orílẹ̀-èdè Nàìjíríà pátápátá, pàápàá ẹkùn ti Ìlọrin. Ìrírí wọn náà ni a tó fẹ́ gbọ́ lónìí. Ẹ fẹ́ mẹni náà bí? Èmi kọ́ ni ó dárúkọ wọn, ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá. Ǹjẹ́ bàbá ẹ bá mi dárúkọ yín, gbogbo ọmọ Nàìjíríà fẹ́ mọ̀ yín. Olóyè Sàlíù Babátúndé Bákàrè tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ìbà. Olóyè Sàlíù Babátúndé, a kí yín, ẹ káàbọ̀ sí orí ètò wa tí a pè ní ìrírí mi. Mo mọ̀ wípé ojú yìí òdú ni, kì í ṣe àìmọ̀ olóko. Bàbá gẹ́gẹ́ bí ẹ sọ pé ìnagijẹ yín Ìbà, kí ni ó bá orúkọ yìí wá? Ẹ ṣeun. Nígbà tí mo wà ní Kwara State College of Education ìlú Ìlọrin ní ọdún 1984, nígbà tí a ṣe ọ̀sẹ̀ Yorùbá lábẹ́ ọ̀gá mi alàgbà Bísí Oyèwọlé tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà ní ìpínlẹ̀ Kwara báyìí, àwọn ní ká ṣe eré oníṣe Basọ̀run Gáà tí olóògbé Adébáyọ̀ Àkànbí Fálétí kọ ní ọdún 1972. Èmi ní wàá dé kí n kópa Ìbà Ológbò. Ojúṣe Ìbà Ológbò ni láti ka gbogbo Aláàfin tí ó bá jẹ ní ìlú Ọ̀yọ́ fún Aláàfin tuntun kó sì wúre fún Aláàfin. Ibẹ̀ ni mo ti mú Ìbà yìí tó fi wá di wípé títí di èdè tí mo sọ̀rọ̀ yìí àwọn èèyàn tí ẹ fẹ́ morúkọ míì ju Ìbà lọ. Orúkọ tó láàmìlaka nínú àṣà ìṣe Yorùbá jákèjádò gbogbo ìpínlẹ̀ tí ó ń sọ èdè Yorùbá nílẹ̀ Nàìjíríà. Ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin òǹwòran wa, bàbá olóyè rẹpẹtẹ náà lẹ̀ ń wò yìí, bẹ́ẹ̀ ni ṣe máa ń pè wọ́n. Ìgbà ní bàbá olóyè rẹpẹtẹ. Yàtọ̀ fún àwa tí a bá mọ̀ wọ́n ní Ìbà, ó rọrùn láti sọ wípé ta ni mò ń wò yìí, SB Bákàrè. Mo rò pé orúkọ yìí ó tẹ̀kálé, ó tẹ̀kákò dáadáa tá a bá sọ pé SB Bákàrè, orúkọ tí gbogbo ènìyàn mọ̀ ni. Bàbá àdúpẹ́, ǹjẹ́ a lè mọ̀ báwo ni ìpele ẹ̀kọ́ yín ló sì bẹ̀rẹ̀ àti bó ni ẹ bá dé? Ṣeun. Mo ka iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Wesley Primary School, mo dẹ̀ parí ní ọdún 1978. Mo tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni nípò kejì tí a mọ̀ sí Òbó Teachers College, Ògbáẹgúnlẹ̀. Mo parí ní ọdún 1983 gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó pegedé lórí ẹ̀kọ́ èdè Yorùbá, Fine Art àti Islamic ni mo ti yàtọ̀ sí eléyìí. Mo lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni onípò kíní tí a mọ̀ sí Kwara State College of Education. Mo gba ìmọ̀ ìjìnlẹ̀ àkọ́kọ́ BA lórí Yorùbá ní University of Ìlọrin tí mo sì ní ìmọ̀ ìjìnlẹ̀ Master in Yorùbá Literature. Ẹ ṣeun. Àdúpẹ́ bàbá. Iṣẹ́ wo gangan ni ẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ yín lẹ́yìn tí ẹ parí ilé ẹ̀kọ́? Ẹ ṣeun. Nígbà tó ṣe wípé ilé ẹ̀kọ́ olùkọ́ni onípò kejì tí a mọ̀ sí Òbó Teachers College ni mo lọ, tó túmọ̀ sí wípé wọ́n kọ́ mi ní ẹ̀kọ́ òye ìmọ̀ láti lè ṣiṣẹ́ olùkọ́. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ yìí ní ọjọ́ 18 oṣù kẹsàn-án
ọdún 1987 mo sì fẹ̀yìntì ní orí ipò tí ó ga jù ní ilé ẹ̀kọ́ secondary tí a mọ̀ sí Giwa school principal ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2022. Olùkọ́ ni mí. Àdúpẹ́ iṣẹ́ olùkọ́ ni ẹ yàn láàyò. Bẹ́ẹ̀ni. Ẹ sì ti fẹ̀yìntì. Bẹ́ẹ̀ni. Ní àsìkò tí à ń sọ̀rọ̀ yìí, àdúpẹ́ mo gbàdúrà wípé àsìkò ìsinmi náà kò ní já sí àsìkò ogun fún yín. Àmín. Ọlọ́run Elédùmarè yóò fi yín lọ́kàn balẹ̀ jù báyìí lọ. Àmín. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ wa bàbá, nígbà tí ẹ wà ní ẹnu iṣẹ́ ìjọba, báwo ni ẹ ti lè ṣàlàyé àwọn ìrírí nígbà tí ẹ jẹ́ nígbà tí ẹ jẹ́ Giwa ilé ẹ̀kọ́ yẹn principal tàbí nígbà tí ẹ sì wà ní olùkọ́ tí ó ń kọ́ àwọn ọmọ ní yàrá ìdánilẹ́kọ̀ọ́? Ẹ ṣeun, oríṣiríṣi ìrírí òun ni a rí, torí wọ́n sọ wípé kí ọ̀rọ̀ kí ó tó dayọ̀ ojú ti máa rí tó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n kó gbogbo ìṣòro akẹ́kọ̀ọ́ lé olùkọ́ lọ́wọ́. Ó gbàgbé wípé ìgbà tí wọ́n ń lò lọ́dọ̀ wa láàrin aago 8 ó pẹ́ pátápátá aago 2 ọ̀sán ni. Ilé iná tí ń lò yòókù. Bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kí ni tíṣà yín kọ́ yín, nítorí bá ṣẹlẹ̀ kí ni tíṣà yín kọ́ yín, ìyẹn ilé. Ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni inú máa ń bí olùkọ́ tí ẹgbà tó bá mú dání yóò bá ọmọ níbi tí ò yẹ kí ó ti bá ọmọ. Ọ̀kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan tí mo lè rántí dáadáa, a pèrú fún àwọn ọmọ pé irun báyìí òun ló yẹ kí ẹ dì. Ọmọ yìí wá lọ sí ó jásìkò ilé ọdún, ọwọ́ tó bá fi ṣe ọdún sórí kò fẹ́ fọwọ́ kan irun yẹn, ó wá da ìjáàbùbò wá sí ilé ẹ̀kọ́. Nígbà táwa ń rí bó ṣe ṣẹlẹ̀ tán, a ní kó túnú kó gbèrú. Ìgbà tó délé ó ní tíṣà àwọn síjáàbù ó ń fi ọwọ́ rà wọ́n lórí tó sì lòdì sí ẹ̀sìn. Tó sì lòdì sí ẹ̀sìn. Bí àwọn mùsùlùmí ṣe ya wọ ilé ẹ̀kọ́ ọjọ́ náà nìyẹn, tó ṣe pé ó láti gbé pamọ́ láti ṣàlàyé fún wọn pé kò ní bẹ́ẹ̀ yóò ṣe àmọ́ fọwọ́ pa lórí kíkiri ẹ̀bá ló ṣẹlẹ̀. Ara ọ̀kan nínú ìrírí tí ìyẹn lóun lè rí nìyẹn. Nígbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́, mo jẹ́ dákan tó burú díẹ̀ dáàbòdò sọ mí, torí mi fẹ́ pé ọmọ mọ̀ mójú tó ṣe dáadáa. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó ṣe pé tó Ọlọ́run bá ló yọ mí, tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ obìnrin tó sọ yí pé nígbà tá a parí tẹ́ mo dáhùn dúró, mo fẹ́ bá àwọn ṣiṣẹ́kùṣe. Ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí girama? Secondary school. Ìfẹ́ dárúkọ ní ẹ̀kọ́ yẹn. Ó yé mi bàbá. Sọ̀rọ̀ yìí di fàǹfà, wọ́n wá sílé. Ìdàfẹ́ délé tẹ́wà mi lọ sílé, ó lè ní tí ìwọlé. Èyí sì sáyé fóònù ni wọ́n sọ pé ẹ̀lú. Bàtọ́lọ́ gbèsè rẹ̀ dé, mo ní accident pẹ̀lú ọ̀kadà tí mo kú kọjá Abidjan hospital. Òótọ́ náà fi yọ mí nìyẹn. Ẹgbẹ́ ìyẹn tó wà lọ hospital ṣèlè ló fẹ́ bá eléyìí jẹ́ kí wọ́n gbà mí gbọ́. Inú mi sì dùn fún ipa tí àwọn ilé ẹ̀kọ́ kó, torí pé wọ́n fa ọmọ náà dé òbí ẹ̀ lọ́wọ́ lọ́kọ́ lọ wá ilé ẹ̀kọ́ mìíní. Bákan náà sì ní pé nígbà tá a tó wá di kéèké àdí Giwa, oríṣiríṣi ìpèníjà òun ni, torí pé bàtà tẹ̀tí di Giwa kò sí àyè kí ọjọ́ kan ká mọ̀ lọ sí ilé ẹ̀kọ́. Ó dà nínú ọdídé àwọn atájẹ́ Giwa tájẹ́ principal àìlè ọdídé á tún mọ̀ lọ sí ilé ẹ̀kọ́ gbogbo àsìkò táwà nínú ọdídé, gbogbo ẹ̀ náà ni à ń ṣe. Ìgbà dúpẹ́ fọlọ́wọ́ bá tó Ọlọ́run bá láàánú orí kí á rù là, torí àwọn tó lọ́run ṣe oore ilé ẹ̀fọ́ tó òfin bẹ́ẹ̀ kọ́ tó nǹkan, ṣùgbọ́n gbogbo bó ṣe le tó Ọlọ́run ní ká rù là, ṣùgbọ́n kì í ṣe nǹkan tó rọrùn. Irú ọmọ tí ẹ sọ̀rọ̀ tàbí tí ẹ mẹ́nu bà nínú ọ̀rọ̀ yín, ọjọ́ tí ó sọ pé tí ó parọ́ mọ́ yín náà ẹ̀yin ò tilẹ̀ sí ilé ẹ̀kọ́,
ẹ sọ pé ẹ ní ìjàmbá lórí mẹsìnì. mo wá níjọ́ yẹn ṣùgbọ́n mo jẹ́ ìdáka sí pé mo kọ ìwé kan lórí Yorùbá tí a pè ní ẹgbẹ́ ìyẹ̀wò, mo kọ̀wé lórí àṣà àti ìṣe, mo kọ̀wé lórí oríkì orílẹ̀. Tó bá ti wá di wípé mi bá níṣẹ́ máa kówó yẹn sínú báàgì máa tó polówó káàkiri ilé ẹ̀kọ́ pé tọ́lọ́kọ́ bọ̀. ètò lè ẹ̀yìn àgbá ní ọ̀nà kan òwò ọjà. ó ní mo bá lọ tí tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀sùn kéde lọ sílé ẹ̀kọ́ ọjọ́ yẹn mo lọ. Kí wá ní sẹ̀ríà tí bóyá ilé ẹ̀kọ́ tàbí àwọn àbí ìjọba dá fún irú ọmọ náà nígbẹ̀yìn níwọ̀n ìgbà tí wọ́n ti fọ̀ yín mọ́? Àwọn ilé ẹ̀kọ́ ṣiṣẹ́ tó dáa wọ́n ní tó fa ọmọ náà ní ìdí ẹ̀ lọ́wọ́ pé kó lọ wá ilé ẹ̀kọ́ mi. ilé ẹ̀kọ́ mi. wọ́n lè sọ fún ìtẹ́kọ̀ sọ bàbá yìí ni pé kókó lọ kọ ìwé ẹ̀bẹ̀ ìbanilórúkọ jẹ́ bàtà kọ́ fún mi tán mẹ́sì wá sọ pé kó mọ mú ọmọ ẹ̀ lọ. wọ́n á ní kọ́ wá fún mi ní kọ́pì ẹ̀yọ̀ kan àwọn náà mú kẹ̀dá rí pé mi tẹ́lú dé. àìbá a mọ̀. olùdókòwò wájú kẹfẹ́ sòṣèlú káwọn kẹta ti mọ tó ṣẹlẹ̀ kẹfẹ́ lù. wọ́n ní pé ta ni. ẹ wàá gbé ojú àjẹ kìtò ó dà ní gbẹ̀dẹ̀ pé. ọ̀rọ̀ mi bẹ́ẹ̀. so àgbẹ̀fọ́ náà wò bá. ọba mi Èdùmàrè kò ní jẹ́ kí arógun àkówá bá ìrírí bàbá nù nígbà tí wọ́n wà ní gẹ́gẹ́ bí olùkọ́. Bàbá mo mọ̀ wípé iṣẹ́ olùkọ́ kì í ṣe iṣẹ́ tí ẹnìkan dá sí. Ẹ ó ní àwọn akẹgbẹ́ nígbà tí ẹ sì jẹ́ olùkọ́ nígbà náà. Lára àwọn akẹgbẹ́ yín yálà ẹni tí ó jẹ́ ọmọ sí yín ìyẹn ẹni tẹ́ ẹ jùlọ lẹ́nu iṣẹ́ tàbí ẹni tó jù yín lọ, ǹjẹ́ ẹ tiẹ̀ ní ìrírí àwọn tí a lè pè ní bí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ ọ̀kankan nu wọn táwọn olóyìnbó pè ní disappointment, bóyá tẹ́ ẹ ti rò wípé tẹ́ ẹ retí ohun kan pàtó lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ tàbí tó ṣe ohun tí ẹ ò lérò, jẹ́ nírú ìrírí yìí nígbà tẹ́ wà lẹ́nu iṣẹ́? Ó pọ̀ torí wípé àkọ́kọ́ náà àwọn olùkọ́ tá a jọ wà papọ̀ ẹlòmíín wà tó bá dé tó bá fẹ́ lọ torí wá bá mi ó ní ọ̀gá dàpọ̀ ẹ̀jọ̀ ìdí sí ní kíláàsì ẹ bá mi lọ sí kíláàsì mi ẹ lọ bá mi kọ́ àwọn ọmọ mi òun ò ní pẹ́ dé irú olùkọ́ yìí àdìmọ́ ìrìbọn lọ́jọ́ yìí. Bàtà ní kẹ́kẹ́ náà ń dàgbà tí mo nínú iṣẹ́ olùkọ́ sí ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ mi ni mùsùlùmí ẹ̀mọ̀ dámúṣẹ́múṣẹ́ tó ṣe ká láti túbọ̀ tún orí wọn mọ́ tún ẹsẹ̀ wọn mọ́ kí wọ́n fi lè rí ìgbà tí àwa. A sì láwọn tó ṣe pé tọ́jú ọlọ́kẹ̀dílé náà tó ẹgbẹ́ ìkẹta bá ní kọ́mọ̀sì náà ní ọba àṣìṣe ṣùgbọ́n kò sẹ́kẹ̀tà yìí sí àwọn akọ́lá gbà wọ́n ṣiṣẹ́ agbára àti yọ wọ́n àwọn bá wọn sọ̀rọ̀ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. ìgbà bí ìjọba ní pé tó bàtà rẹ̀ dá bí wá tàbí pírísípà èyí náà máa tètè owó kẹ̀kẹ́ ìrẹ́lẹ́ tí wọ́n fi dé ọ̀rẹ́ jẹ́. bàbá ní ẹni ìgbà pt ẹni ìbàdí kàwé oríṣiríṣi ẹ̀sùn àárín kòǹkọ̀wé mi adé òun kóre fún Mr. Alágbájá ó ti kàwé òun ò ríwèé òun ò lówó òun ṣe òun ti fún Lágbájá lówó owó tó bẹ̀rẹ̀ jẹ́ ìrírí tá a rí ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù aláǹfààní láti orí wọn torí pé kò sí nǹkan tí sùúrù ti tó ṣe tì ẹ̀mí ìfaradà ìforítì sùúrù ẹ̀mí ìṣe òun náà ní gbogbo dá papọ̀ pẹ̀lú ọjọ́ orí tá a fi tukọ̀ náà délé. Ìwé tàgbà tó lórí ọ̀fẹ́ láti máa wò wá tàbí láti tẹ́tí sí wa ní àkókò yìí, bàbá olóyè SB Bákàrè Ìbà àwọn náà ni à ń wò ní ojú amóhùnmáwòrán wa tí a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti ẹ̀yìn wá. Bàbá ẹ ṣé àdúpẹ́. Ní ọjọ́ díẹ̀ sẹ́yìn nígbà tí èmi àti yín ta lórí ọ̀fẹ́ láti tàkùrọ̀sọ, ẹ mẹ́nuba ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tó dàbí pé ènìyàn sẹ̀mí fún bí iye wákàtí kan àbí nǹkan kan. Báwo ni ó ṣe ṣẹlẹ̀? Ẹ dákun, inú wa ó dùn ẹ bá lè sọ fún ọmọ Nàìjíríà. Ẹ ṣé mo dúpẹ́. Ìtàn yìí tí yìí ṣe ní pé mo gbọ́n láti sọ ìgbà tí mo dàgbà tán
tí mo wá rí pé orúkọ tẹ́ ń pè mí ẹ dákun mọ́ mi kí ló dé tí a fi ń pè mí ní orúkọ yìí ìwọ̀n ló sì ṣe wàá sọ ìtàn orúkọ náà fún mi. ìyá àmọ́ orúkọ náà sà. ẹ ṣeun wọ́n máa ń pè mí ní sòkú dáàyè. sòkú di ààyè. ẹ ṣeun bàbá mi àti ọ̀rọ̀ mi wọn ò gbé papọ̀ ẹ̀fẹ́ tẹ̀dó ni bàbá mi wà màmá mi gbé ní òyìnbó tábà tí wọ́n gbà sí mi tí bá ti lọ kí wọn tàbí ó jẹ́ weekend tí bá lọ kí wọn táwọn ará sọ òkú dé o òkú gbìyì ní mọ́tò ariwo gé lóge sòkú dá. ẹ wà máa wò pé ta lòkú. wọ́n á báyìí pé wọ́n á béèrè lọ́wọ́ mọ́ ń dà tí bá ti wá sọ́dọ̀ yìí ìkan báyìí ni mo tèmi ní ṣùgbọ́n tí bá wà nílé lọ́dọ̀ àwọn jáde mi túndé ni mo kí ló tó ṣe pé ọ̀rọ̀ mi á jẹ́ kó yé mi wípé mo jẹ́ dàkà tí dákú dájí kó dàbí tí wọ́n sọ fáwọn dé ó tó di pé àwọn kọ̀ lábẹ́ fún mi mo ti pé ọmọ ọdún méje mo ti wọ primary school òun ò jẹ́ ká kọ̀là sí mi lójú bí àwọn tó yá ṣáájú mi tó tó lè bí ayé kúrò pé ó wá sílẹ̀ ń tẹ̀ pé ìdí àràbà lọ́nà ti ní kólódì ó lọ tí dókítà sì ti confam pẹ̀lú màmá ọmọ yìí ti kú o ẹ̀mọ̀ ìgbọ̀mọ̀ lọ ní. láti Èbúté Mẹ́ta wá sẹpẹ́tẹ̀dó wọ́n pọ̀ òkú ọmọdé bẹ́ẹ̀ wọ́n tẹ́lẹ̀ bàbá tó lọ mọ́ kọ́ bàbá ti rí àwọn òsínlélé wọ́n wà lábẹ́kúta wọ́n lọ ṣe wáàsì òbíṣẹ́ àfáà ni wọ́n ṣe. yìí sáyé fóònù tí wọ́n pè pé bàbá ẹ̀rọ kò sí ìyọnu ẹ̀kẹ́ lé tí bàbá bá dé yóò mọ̀ ṣètò rẹ̀. wọ́n múra tí wọ́n fẹ́ kí Magrib ni wọ́n ń dádì mi dé wọ́n bá sọ fún dádì mi àyà kódà tí wọ́n kí ló tún kù ọjọ́ ò tí ì lọ. bàtà sì múra tán ẹgbẹ́ bá ṣe sọ wọ́n wẹ̀ wọ́n wá sọ wọ́n ro lẹ́ni wọ́n lọ wọ́n níbi mo sì bẹ̀rẹ̀ sí ní púpọ̀ nìyẹn ẹni tó gbé dání ó lẹ̀ wọ́n lẹ̀ wọ́n. ẹ tọ́ ọmọ ọdún mélòó nígbà náà bàbá. ẹgbẹ́ bá sọ fún mi wọ́n níbi ìdílé ìjọba ọdún mẹ́rin lọ. torí kò yé mi kò sọ sí ìdílé yìí wọ́n ní wọ́n á ṣe báyìí ní ẹ̀lẹ́ kò wá sí ẹ̀ tó lè súnmọ́ mi bàbá kan ló wá sáré síbẹ̀ ló wá sáré tú gbogbo aṣọ gbogbo ẹ̀fìrìtì ni mo wá ní. bàbá yẹn wá gbé mi sókè wá ní ọlọ́run ọba lọ́ba tó sọ ní àlàyé ibi tí wọ́n ti wá mú orúkọ yẹn sọ̀rọ̀ pé fọlọ́run bá dé. a dúpẹ́ wípé ẹ̀yin lẹ sọ̀tàn náà lónìí a dúpẹ́ pé ọlọ́run ọba dá yín sí tá ẹ bá sì bójú wẹ̀yìn á rí i pé ọ̀rọ̀ náà ó tọ́pẹ́ ó ju ọpẹ́ lọ. a jẹ́ pé lódodo ni pé ohun tí ọlọ́run ọba mi ò lè ṣe kò tí ì sí a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run olódùmarè. Bàbá kí a tún padà sí ibi tí a ti ń bá a bọ̀ wá mo mọ̀ wípé pàtàkì nìyí tá a bá sọ̀rọ̀ nípa ẹgbẹ́ akọ́mọlédè káàkiri orílẹ̀-èdè Nàìjíríà mo sì mọ̀ wípé kì í ibi tá a bá rí mọ́kọ́ ni yóò kan SB Bákàrè ọ̀kan pàtàkì ni sáà mo ṣàkíyèsí gẹ́gẹ́ bí ohun tí mo bọ́gà mi kan sọ láìpẹ́ yìí wípé ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ pàápàá nípínlẹ̀ tá a wà yìí a ṣàkíyèsí wípé wọn ò ní olùkọ́ èdè Yorùbá tó àwọn mìíràn ò tiẹ̀ ní rárá gẹ́gẹ́ bí ẹgbẹ́ akọ́mọlédè kí ni ohun tí akọ́mọlédè ń ṣe sí i àbí kí ni ẹ rò wípé wọ́n lè ṣe sí i. ẹ ṣeun ṣe mọ̀ wípé Yorùbá ní ìlàkèjà ju orílẹ̀ lọ ẹgbẹ́ akọ́mọlédè abẹ́ ìjọba la wà kì í ṣe kí alágbára láti lè tọwọ́ bá kù ká sanwó fún olùkọ́ tá a bá bà ṣiṣẹ́ ṣùgbọ́n àsìkò tí èmi fi wà lẹ́nu iṣẹ́ ìjọba tí mo wà ní ipò alukoro national PRO ẹgbẹ́ akọ́mọlédè Nàìjíríà mo gbé àwọn ìgbésẹ̀ kan nígbà yẹn àwọn tí wọ́n jẹ́ akọ̀wé ní local government tí a mọ̀ sí education secretary mo tọ̀ wọ́n lọ ìgbà yẹn làwọn ṣe swapping yẹn ní pé ẹni tó bá kọ́ ẹ̀kọ́ Yorùbá ní primary school á wà gbé lọ sí secondary school
kó mọ lọ kọ́ ẹ̀kọ́. So ìyẹn ni tí a ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ afọmọlédè. Yàtọ̀ sí eléyìí, nígbà tí ìpàdé bá wáyé, a máa ń sọ fún àwọn ẹgbẹgbẹ́ wa tá bá mọ̀ pé ilé ẹ̀kọ́ àwọn kò bá ní olùkọ́ Yorùbá kí wọ́n jẹ́ ká mọ̀. Tá bá ti jẹ́ ká mọ̀, àwọn òṣìṣẹ́ ní àti rí wípé a gbé olùkọ́ lọ sí àwọn ilé ẹ̀kọ́ yẹn. Ṣùgbọ́n ṣòro tá a ní jù ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ ni wọn kì í fẹ́ lọ sí ìgbèríko tí wọ́n ti nílò olùkọ́ jù. Ìlọrin ló fẹ́ máa ń wà. Tá bá fún ẹ níṣẹ́ ìpètò lọ ṣiṣẹ́ níbi báyìí kó tó lo oṣù kan níbẹ̀ ló ti wá gbèsè padà sí Ìlọrin. Ó ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ìgbèríko tí wọn ò fi ní olùkọ́ tí ó tó. Yàtọ̀ sílẹ̀ yìí wá ní wípé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ni òkú Yorùbá mọ́. Iṣẹ́ yẹn ti le, káfọ̀ ajá, àwọn mú pé, àwọn mú fètè pé, àfẹ́dìgì pé, táńdà ọ̀nà fún ó ti sọ àmọ̀ yẹn. Ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sá. Ẹlòmíràn tó bá dàgbà ṣe Yorùbá ní NCE tó bá fẹ́ lọ fún dìgírì yóò lọ gájà kánsẹ́lì yóò lọ mass communication jẹ kí ló dé Yorùbá ti le. Ìgbà tí ọba dẹ̀ wá gbọ́fẹ̀ kalẹ̀ dé pẹ̀tọ̀ ọmọ olùkọ́ o tó bá fẹ́ kọ́ primary school nísìn ó gbọ́dọ̀ ní ìmọ̀ NCE. Olùkọ́ tó bá fẹ́ kọ́ secondary school ó gbọ́dọ̀ ní ìmọ̀ àkọ́kọ́ tí a mọ̀ sí dìgírì. Báwo ni a ti wá fẹ́ ṣe? Tọ́ba wọn láwọn olùkọ́ àwọn tó wá jẹ́ NCE wọ́n lè kọ́ lọ primary school, àwọn tó bá yé dìgírì ó lè kọ́ lọ secondary school. Ṣùgbọ́n àwọn tó tún wá wà náà tó ń ṣe bákan náà nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílà àwọn olùkọ́ Yorùbá. Ẹnu náà tó ṣe pé Yorùbá ló ṣe ó ti bá àpàdé ní tó ṣe pé CRS ló ń kọ́. Bàtí mo ní àwọn ní akílódé ṣé bí Yorùbá CRS ló ń ṣe ni mo fẹ́ ṣe. Ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run August ọdún yìí ní àpàdé ní dẹ́sà fún ìpàdé àpérò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibẹ̀ náà ti máa ṣe ti ọdún yìí ọ̀hún ìní ní Ọ̀yọ́ láti ṣe tó kọjá 2023 láti ṣe lẹ́kọ̀ọ́ sùkúl ní Kwara. Ọ̀ṣun tó máa gbá láti lọ́dún yìí Iléṣà sì là ń lọ láti fi ṣe ẹ̀yìn jẹ́ níbẹ̀. Ẹ ṣe àdúpẹ́. Lábẹ́ èyí náà bàbá a rí wípé ọ̀pọ̀ àwa ọ̀dọ́ òde òní èdè Yorùbá ti di ohun tí a fẹ́ má lè fi yangàn. Ọ̀pọ̀ wọn kì í fẹ́ láti sọ èdè Yorùbá níbikíbi tí wọ́n bá bára wọn tàbí kí wọ́n múra. Bàbá ẹ̀yin ni ẹrú dẹ́dẹ́ lẹ́kàn dúdú yìí ẹ̀ẹ́dẹ́fìlà àbí tí ajá. Ọ̀pọ̀ ọ̀dọ́ lóde òní wọ́n rí bí ohun ìtìjú láti wọ aṣọ ìbílẹ̀ wa. Ẹ̀bi ta ni? Ṣebí òbí ni àbí tálá lè dé ẹ̀bi ọ̀rọ̀ náà rù? Ẹ ṣeun. Tí ó ní amúkù ẹrù rẹ̀ wọ́, asòpá ẹrù rẹ̀ fì, ó ní òkèlè ń wò ẹ̀rù sá. Tàbí ká máa gbé ní èjì ẹ̀ta, òbí ó ní tiẹ̀, àwùjọ ó ní tiẹ̀, ọ̀làjú ó ní tiẹ̀, ẹ̀sìn ó ní tiẹ̀, ọmọdéọmọlá rẹ̀ ó ní tiẹ̀. Ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ òbí mélòó ni ó gbà ọmọ rẹ̀ máa sọ èdè Yorùbá nílé? Sọ́wọ́n ká tiẹ̀ sọ sí wọn yóò sọ pé owó lòun fi ran ní nursery school rẹ̀. Dandan ni kó sọ. Ẹ̀yin àgbà náà lẹ ní bàbá fowó ròyìn. Àbí? Lọ́wọ́ tó dé fìtìfìtì tí òbí nìyẹn. Tẹ bá bọ́ sínú àwùjọ tó bá pàdé ọ̀rẹ́ tó kọlà báyìí tó bá sọ Yorùbá sí dípò tó fi Yorùbá dáhùn Yorùbá ló fi dáhùn. Wọ́n ti wá sọ èdè Yorùbá di èdè aróko. Wọ́n ti sọ èdè tí ò lajú. Kí wá lọ́nà àbáyọ bàbá? Ẹ ṣeun. Kò sí nǹkan méjì mọ́ ju wípé ká paradà ká nífẹ̀ẹ́ sí èdè Yorùbá ká máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò tí wọ́n ṣe lórí rédíò lórí tẹlifíṣàn lórí ìtàkùn ayélujára. Bóò ni wọ́n ṣe ń sọ Yorùbá, báwo ni wọ́n ṣe ń pèdè yìí, báwo ni wọ́n ṣe ń sọ èyí. Eléyìí yóò jẹ́ kí ó lè nífẹ̀ẹ́ sí èdè Yorùbá dáadáa. Ẹ ṣe àdúpẹ́. Nígbà tí à ń bọ̀ wá sí ẹ̀bá ìparí. Ìgbésí ayé ìgbà tí mo ti fẹ̀yìntì ó rọrùn jù
ó fi mí lọ́kàn balẹ̀. Ìgbà tí mo fẹ̀yìntì yìí ìgbà míì kò lè sùn lágbo 12 tí o sẹ́ni tó sọ pé báwo ni kò sí bó ojí mi. kò sí mọ́. Yàtọ̀ sílẹ̀ yìí iṣẹ́ tí ó wù ẹ̀mí mi ṣe láti bẹ̀rù èmi ṣùgbọ́n tí àwọn òbí mi ní àwọn ò nífẹ̀ẹ́ sí báwo lọ́mọ mùsùlùmí ọmọ Ìlọrin yóò ṣe àwọn lọ ṣiṣẹ́ tíátà wọn láwọn ò nífẹ̀ẹ́ sí. Ṣeré orí ìtàgé. Ìgbà tí wọ́n sì nífẹ̀ẹ́ sí ìlú náà dáwọ́ níbẹ̀ ṣùgbọ́n nísìnyí tí mo ti fẹ̀yìntì ló ṣe pé kó àwọn bàbá mi ni mo wà gẹ́gẹ́ bí olórí ẹbí ó fún mi láǹfààní láti padà sí ẹsẹ̀ àárọ̀ tádẹ̀sì tó pa nínú sinimá bíi Aníkúlápó. ẹ ti rí orí ìtàgé bẹ́ẹ̀ ti wà yí bàbá. bẹ́ẹ̀ ni sinimá Aníkúlápó Jagunjagun ti Fáṣẹ Lísàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó bí ọ̀sẹ̀ pé ó lójú àwọn sinimá tí mo yàn láàyò. bí àwọn sinimá wo bàbá. ṣeun àwọn tó bá fẹ́ lò ní nínú káfíńsì sí Jagunjagun babaláwo ọdẹ ọba àgbàlú ìbílẹ̀ nǹkan tó àmọ́ mi ò ṣe rí èyí tí ẹ̀ máa ṣe torí wọ́n ní bí ẹjọ́ bá sùn wọ̀n gẹ́gẹ́ bí olóyè ẹlẹ́dọ́dá bẹ́jọ́ bá sùn wọ̀n káfún ẹlẹ́dọ́dá. nígbà tí ìyàwó mi bá jókòó pẹ̀lú àwọn ọmọ mi táwọn bàbá wọn pẹ̀lú mèrè ní ẹ̀kọ́ kí wọ́n lè kọ́ wọn. kí mo fẹ́ kọ́ àwọn tó bá sì fẹ́ gbà mí kó sọ fún ká babaláwo bàbá àwọn bá ti dájú pé gbogbo tó ní í ṣe pẹ̀lú àṣà àti ṣe Yorùbá. tòró náà lájọ yìí lórí ibẹ̀ náà ni wọ́n ti mọ̀ wá òun ní ìlàgbọ̀dọ̀ máa gbé lárugẹ àgbọ̀dọ̀ máa gbàṣàgé lárugẹ. gẹ́gẹ́ bí agbáṣàgà ilẹ̀ Yorùbá. tí ọba ti lè. ẹ ṣe àdúpẹ́. tí a bá wò ó tí mo bá wò dáadáa mo rí oríṣiríṣi àmì ẹ̀yẹ tí ẹ̀ ń gbà káàkiri tọ́lọ́run ràn yín lọ́wọ́ láti gbà káàkiri. Ẹ bá wa dárúkọ bíi méjì bíi mẹ́ta lára àwọn àmì ẹ̀yẹ tí wọ́n fi dá yín lọ́lá tí kì í ṣe èyí tó jìnnà. ó dáa parako yìí ẹgbẹ́ akọ́mọlédè ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹgbẹ́ akọ́mọlédè ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn ni wọ́n fún mi ní ààrẹ àgbò àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe àwọn ni wọ́n fún mi ní Ambassador of African Tradition ní ọdún 2017 ní Òṣì Èkìtì. Ambassador of African Tradition àwọn ni wọ́n fún mi níyẹn. Tó bá di on 26 April oṣù yìí màá gba ààrẹ ìṣẹ̀ǹbáyé òṣèré. ẹ ṣe àdúpẹ́ àdúpẹ́ mo mọ̀ ló jẹ́ ní pé ẹ bá wa dárúkọ díẹ̀ láwọn kan mọ̀ rí pé olóyè ìbánẹ̀ àbí agbáṣàgà ilẹ̀ Yorùbá nìkan náà ni mo mọ̀ wípé bàbá ní àmọ́ ká ilẹ̀ oṣù ilẹ̀ ò mọ́. Bàbá ẹ dákun mo fẹ́ béèrè wípé a ní ẹ̀sìn ó wà gédéǹgbé a ní àṣà ó wà gédéǹgbé ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀sìn àti àṣà ǹjẹ́ wọ́n dira wọn lọ́wọ́ tàbí ǹjẹ́ wọ́n tako ara wọn. Mùsùlùmí òdodo nìyí báwo ni ẹ ṣe ní orí ọ̀fẹ́ láti sọ̀tún sòsì mọ́ bàbíkà jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà ti sọ. ẹ ṣeun nínú àṣà òun ni ẹ̀sìn wà. nínú àṣà ni ẹ̀sìn wà. ẹ ṣàwọ̀ bàbá. ó sì wípé àṣà òun ni ó bí ẹ̀sìn. àṣà ló bí ẹ̀sìn ẹ dákun ẹ̀ láhàn wá. nígbà tí àṣà bá ti wà àwa ni a fẹ́ mọ pípọ̀ lọ́wọ́ ọ̀nà olágbà táwọn fi pípọ̀ lọ́wọ́ bá ṣe máa pè é nì. ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí àṣà bí gbogbo ọmọ táṣà bí oníkálukú wà lómìnira ara ẹ̀ àṣà kẹ̀jẹ́ bàbá wọn ni. gbogbo ọmọ tí àṣà bí. wọ́n wà lómìnira. wọ́n wà lómìnira ara wọn. àṣà kẹ̀jẹ́ bàbá wọn ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ tàbá sọ yí pé 2025 gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọdún ni ó wà lọ́mọ 12 January February oṣù kìíní tí dé oṣù kejìlá. àwọn tá a pè yẹn náà àwọn náà tó wá ní ọmọ ọjọ́ Monday Tuesday ṣùgbọ́n gbogbo àwọn tá a kà yẹn wọ́n wà ní òmìnira
ara wọn. ọjọ́ èdè tá ń lò yìí ó dá dún tiẹ̀ ní. kò tún wáyé mọ́. ọ̀sẹ̀ tá a wà yìí náà tún lọ, oṣù tá a wà yìí náà tún lọ, ọdún tá a wà yìí náà tún lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àṣà àti ẹ̀sìn ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn àmọ́ ìyàtọ̀ láàrin àṣà àti ẹ̀sìn wọn máa ń jẹ pọ̀ ni. Pé gbogbo ẹgbẹ́ tó bá ti dàṣà Yorùbá o automatically ẹlẹ́bọ ni abọ̀rìṣà ni. Torí pé ìdíwọ̀n yóò gbé wọn. Mùsùlùmí ni mí, ṣùgbọ́n nídìí àṣà ni mo ti jẹun. Inú mi dùn wípé ọmọ mi wà níbí Rótìmí Àwíyé, ó máa léde dáadáa, kò délé mi ní kó sọ pé mo bá àdó lẹ́nu ọ̀nà mi rí, mo sì bá mi ní pé mo tako sí nǹkan kan. Bẹ́ẹ̀ sì fọwọ́ kásà sẹ́yìn. Mi sì fọwọ́ kásà sẹ́yìn nítorí wípé ìyàtọ̀ wà níbẹ̀. Nínú àṣà ó sọ fún pé bẹ́ẹ̀ ni ẹ̀sìn wà, ẹ̀sìn yẹn ó dúró fún ara rẹ̀ ní àṣà ló bí. Torí náà ìyẹn ni jẹ́ Mùsùlùmí, ó jẹ́ yágbóyájú nínú àṣà Yorùbá, kò sí tó burú bẹ́ẹ̀. Ìyẹn ni jẹ́ Kìrìsìtẹ́nì, ó jẹ́ yágbóyájú nínú àṣà Yorùbá. Ìyẹn sì ní lẹ́sẹ̀ àbáláyé, ó jẹ́ yágbóyájú nínú àṣà Yorùbá. Kò ní kankan ṣe wákàtí máa rùn mí ó pé ẹnu yìí pé tásìkò bá tó tí wọ́n fẹ́ kírun nǹkan tó bá jẹ́ nǹkan àṣà tó wà lára mi ilẹ̀kẹ̀ máa bọ́ wọn kalẹ̀ bẹ̀ tí bá sì kírun tán máa tó wọ̀ wọn padà. Kò dira wọn lọ́wọ́ ṣùgbọ́n ojú tó bá fi wò wá ní ojú ẹlẹ́bọ ìyàtọ̀ wà níbẹ̀. Ẹ ṣe àdúpẹ́. Ní ìparí ẹ bá wa pàrọwà sí àwọn ìwé ìwòyí àti àwọn òbí pàápàá àwọn tí wọ́n sì jẹ́ àwọn òbí kéékèèké láti gbìyànjú jẹ́ kí ọmọ wọn kí ó ní ẹ̀kọ́ nípa àṣà Yorùbá bákan náà láti lè máa sọ èdè Yorùbá dáadáa sáà. Ẹ ṣeun, Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá sọ ilé nù ló so àpò ìyàpọ̀. Bàbá wa olóògbé ọ̀jọ̀gbọ́n Babátúndé Aliu Fáfúnwá, olóògbé Akínwùmí Ìṣọ̀lá, olóògbé Adébáyọ̀ Fálétí, olóògbé Ọlárẹ̀wájú Adépọ̀jù ṣùgbọ́n olóògbé bá kú ní ọdún 1974. Wọ́n ṣì àwọn iṣẹ́ kan. Wọ́n á jẹ́ ká mọ̀ yìí pé kò sí tó dàbí èdè. Ọmọ tá a bá bí tó bá gbọ́ Yorùbá tó bá fẹ́ ronú Yorùbá ló fi ronú, kò ní fi English ronú. Tó bá sùn tó bá lálàá kò ní fi English lálàá, Yorùbá ló fi lálàá. Ohunkóhun tẹ́ bá sì bí ní èdè Gẹ̀ẹ́sì yóò kọ́kọ́ transmit ẹ̀ ní Yorùbá ó tó dé sí padà fún yín ní Gẹ̀ẹ́sì. Kí ló wá dé tí àfúrá kúndùn Yorùbá yẹn? Ọmọ mi tọ̀ yìí lọ́jọ́ kan àwọn ẹnìkan gbèrè ní níta wọn á ní kọ́ lọ wo ẹni yẹn. Nígbà tó dọ́dọ̀ mi ó ní dádì they are finding you. Ó bẹ̀ ìpè jẹ́. Wọ́n wà ní dádì they are finding you. Mo ní ta ni? Ó ní bàbá Ṣúkúrá. Mo náà mélòó ní bàbá Ṣúkúrá. Níbẹ̀ yẹn ẹ̀kọ́ tó ti kọ́ láti lé pé ká lo ọ̀rọ̀ arọ́pò ọ̀pọ̀ fún èèyàn kan láti respect yẹ. Àní ní o àní olódòdé lóṣèlódé fún ẹnìkan ó ti gbàgbé kéde Gẹ̀ẹ́sì. Ó sì bọ̀wọ̀ fóònù. It's you bá jẹ́ kẹ́ all of you. You náà ni ìbá jẹ́ bàbá rẹ̀ dádì how are you náà ni. Owó òkè bóun ló ṣe aṣọ fún mi. Kí ẹ fẹ́ sọ pé òun gọ̀ pé àgbàlagbà ló sọ they are finding you. Àbẹ́ rí nǹkan. Wọ́n á da jókòó. Mo ní finding kí ni wọ́n lò finding fún? Finding kọ́ ló yẹ kó lò fún mi. Nǹkan tó bá jẹ́ ìṣòro tó yẹ fẹ́ wọ́dà báyìí sí là ń lo finding fún. Bàbá rẹ̀ ṣe ìṣòro. Àìní ẹ̀kọ́ Yorùbá yẹn ó yẹ ká fi kọ́ ọgbọ́n. Kó rinlẹ̀ dáadáa mo rọ̀ wá kò sí tó burú jù níbẹ̀. Ọ̀rẹ́ mi Ṣẹ̀kódàrí Àyìnlá ní Kwara TV alọ́sídìí máa alọ́sídìí ìgbéyàwó ẹ̀ tẹ́fẹ́ sí ní church. Reverend wa ní báwo ló ṣe pronounce Ṣẹ̀kódàrí ní church. Dáre àánà bá takú mo wà pé tẹ́ bá ṣe pé dáre ló bá lò tọ́kùn wa lọ́jọ́ mi. Orúkọ tá à ń jẹ́ ènìyàn náà lórúkọ yẹn jẹ́. Èmi àti ẹ sì wà lẹ́dí as friend.
ó sì jẹ́ ṣàgbọ́dáre lọ ó ti gba oyè ọ̀mọ̀wé tó bá ṣe é pé kò kọ́ nípa àṣà ni tí ẹ̀sìn bá dùn lára yóò ti yọ ọ̀sán tó kù yóò ti di dáre sọ́nà pẹ̀lú wa. ẹ ṣe àdúpẹ́ gẹ́gẹ́ bí àyìn àgbà ti sọ pé tá a bá gbálẹ̀ tá a gbàtà àtàn náà ni àádórí làádà sí. Ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni olóyè Saliu Babatunde Bakare SB Bakare Ìbà ọmọ bíbí Ìlọrin ni ní o Ìlọrin Àfọ̀njá Ẹ̀dúgbìdìyẹ Ọlámídé Ọlábàtà YouTube channel ẹ bá ti sọ wípé à ń gbádùn yín à ń gbádùn ẹ jẹ́ kí Ọlábàtà òun ló gbádùn ara rẹ̀ lórí wọn ní Ọlábàtà òun ní gbọ́dọ̀ sàn dàpọ̀ yóò ju wa ṣe. Àmín yóò ju wa láti ìpàdé. Ọlábàtà YouTube channel ẹ̀sẹ̀ ṣojú ẹ̀ ẹ bá ti tẹ̀ sí Ọlábàtà YouTube channel èrè owó èrè ọmọ èrè àlàáfíà kò ní wọ́n yín. Ẹ ṣe àdúpẹ́ gbogbo ènìyàn tí ó lórí ọ̀fẹ́ láti wò wá bàbá olóyè rẹpẹtẹ náà nù SB Bakare jẹ́ tí ìgbà mi táwọn fi pàdé ńkọ́ Akínọlá Ọlámídé lèmi ń jẹ́ bàbá mi ní jẹ́ Abíóyè ire o.